gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bá wọn sípò ẹ̀yìn wọn máa sọmọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ní. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní òrìṣà tí ń gbé ní bí orí òsì o. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbọ́ ẹ ṣọ́ra ọ̀tá òkùnkùn ẹ ṣe wọ̀ orí ló mọ bí ẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ́ níta ikú àfàwọ́ sílẹ̀ o èmi àdébí tí kò nílé o. alágbẹ̀mọ rèé adájọ́ òrìlé gbèjé aṣọ gẹ́rẹ́ ẹ má lè dágẹ̀rẹ́ à èmi àdébí tí kò nílé o. láìwòyà lápá ẹlẹ́dàá mi ewé ńlá o kò ní wẹ́wẹ́ o. olúwa jọ̀wọ́ yé bá mi gbẹ́rù mi dórí oyin sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kẹ́rin má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò tàtètè dáyé mo bá àwọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n borí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóòdùdù tí ń dorí erémèrè tí kì í dorí erémèrè ò bàjẹ́ wọ́n láwọn àtayérọ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọlà ọwọ́ wọ́n kọlà òbí wọ́n kọlà àwọn agbókègbodò àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pẹ̀ ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ odò ọba tuntun bíbí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé
kí gbogbo yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò mo kí yín o. Ẹ jẹ́ kí n fi àkókò yìí kí n máa fi tọrọ gáfárà lọ́wọ́ gbogbo yín pápátá pé bàbá wa Professor Banji Akintoye tí ó yẹ kí wọ́n wà lórí ètò lénìí fún ìdí kan tàbí ìkejì wọn ò lè wá mọ́ lénìí àti fi sí ọ̀la. Ní agbára Ọlọ́run ọ̀la yìí tí à ń wò yìí ọjọ́ Wednesday lágbára Ọlọ́run a máa ṣe ètò tí bàbá máa darapọ̀ mọ́ wa lágbára Ọlọ́run Lédìké Ìfẹ́ Olúwa bàbá Èkìtì Ọmọlúkà gbogbo alájọ máa host bàbá wa Professor Banji Akintoye. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wá wò wá nínú TikTok mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa bá wa power tap ẹ máa fún wa ní like and love ẹ máa fún wa ẹ̀yin tẹ́lẹ̀ fún wa ní rose mo dúpẹ́ o. Majesty Mike God will bless you if that is how you bẹ́ẹ̀ ṣe máa fún wa ní gbogbo ìgbà nìyẹn thank you God will continue to bless you. Ẹ̀yin tí ẹ wò wá ní Facebook a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pé ẹ ṣe ẹ kú àdúrótì ní gbogbo ìgbà. Ẹ̀yin tí ẹ dẹ̀ ń wò wá ní YouTube ẹ̀yin náà a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀bẹ̀ tí àwa ń bẹ̀ yín ni pé kẹ́ ẹ dákun dábọ̀ ẹ bá wa pín ètò náà ẹ bá wa pín ètò náà ẹ bá wa pín ètò náà ẹ bá wa pín ètò náà. tó ẹ jẹ́ kí n wá máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́. Adùn tó wà nínú ètò tí à ń ṣe òun ni pé bá a ṣe ń ṣe ètò yìí lọ kẹ́ ẹ máa bá wa pín kẹ́ ẹ máa ṣe kí ni o kẹ́ ẹ máa pín ẹ̀yin ti YouTube ẹ máa pín ẹ̀yin ti Facebook ẹ máa pín ẹ̀yin ti TikTok ẹ máa pín bẹ́ẹ̀ ṣe ń pín yẹn ẹ máa make sure pé ẹ share anywhere tẹ́ bá ti ń wò ẹ rí i pé ẹ share. Nítorí wípé bàbá wa Professor Banji Akintoye wọn ò lórí ọ̀fẹ́ àti wà lọ́dọ̀ wa lénìí ìyẹn ni mo ṣe wá fẹ́ gbé tọ́pìkì yẹn lọ sí padà sí eléyìí tó yẹ kí n ṣe gangan lénìí tèmi ti wá gbé sí ọ̀la ṣùgbọ́n nítorí pé bàbá ti wá shift sọ́la kò ti gbé lè tó yẹ kí n ṣe lọ́la kò ti gbé wá sí èní. Kí dẹ̀ ni tí mo fẹ́ ṣe ní èní òun ni wípé ẹ̀yin àgbààgbà ẹlẹ́wù ẹ̀tù ọ̀rọ̀ yìí dọ̀wọ́ yín. Kí n tó lọ bẹ̀ ẹ̀yin àgbààgbà kan ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn ó dẹ̀ láwọn àgbààgbà tí mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn àgbààgbà tí a rí tí wọ́n dúró lórí òtítọ́ tí wọ́n dúró lórí òdodo àwọn la fẹ́ bá sọ̀rọ̀ ipe kò gbọ́dọ̀ sún wọn kò dẹ̀ gbọ́dọ̀ rẹ̀ wọ́n bàbá Èkìtì gan ti darapọ̀ mọ́ wa àjọ máa tún kú ní àjọ máa sọ ni kódà àjọ ń bọ̀ lọ́la ni lágbára Ọlọ́run ló gbọ́ Ọlọ́run láṣẹ Ọlọ́run àjọ máa wà níbí lọ́la ni. Wọ́n ti wọlé tán ti fà á wọ́n ti wọlé tán bá ti wọlé sí ẹ̀ máa àti wọn sínú fọ́nrán yẹn. So
ìdí tí mo ṣe sọ pé àwọn àgbààgbà la fẹ́ bá wí òun ni wípé oníkálukú ló ní ìhà tó kọ sí Yorùbá nation, oníkálukú ló ní ìhà tó kọ sórí òmìnira ìran Yorùbá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ àwọn àgbà kan wà tí wọ́n dúró lórí òtítọ́, ṣùgbọ́n nítorí ìdí kan tàbí ìkejì wọ́n ń lọ́ra, wọ́n ní Yorùbá ṣòro jà fún, ìjà Yorùbá ṣòro gbé. Ẹ̀yin yẹn gbogbo ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́nu. Ọlámilékan Zobo, God will bless you. Babátúndé ẹ káàbọ̀, kò ní bàjẹ́ fún yín o. Kenny Olúwọlé Johnson, ìrà bàjẹ́ kù ọ́. Àfa Àfọlọ́runṣọ́ Ìyàndá, sàlámà lẹ́kù o, a kú òǹgbẹ́ o. Ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ náà ni yóò sì ká ẹ o, láti ṣe Ìdùmarè. Dáre Táíwò, you are welcome. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tèmi ní TikTok, tẹ́ bá fẹ́ ẹ lè darapọ̀. You can request, ẹ request máa gbé yín wọlé, torí pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí kì í ṣe ọ̀rọ̀ Ọmọlúkà nìkan mọ́, kì í ṣe ọ̀rọ̀ Ọmọlúkà nìkan, ọ̀rọ̀ gbogbo wa òun ni ọ̀rọ̀ yìí. Gbogbo wa náà ládẹ̀jọ́ máa gbogbo wa pápátá ládẹ̀jọ́ máa ṣe kíni, ládẹ̀jọ́ máa contribute. Èyí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí pàtó òun ni wípé àwọn àgbààgbà kan tí mo máa dárúkọ yìí, a fẹ́ bẹ̀ wọ́n pé ẹ má fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ Yorùbá. A mọ̀ ipò wù yín wípé kí ìran Yorùbá kó bọ́ nínú ìgbèkùn, ṣùgbọ́n gbàdé yìí gan rí ìwà táwa tá a sọ pé à ń jàjà òmìnira ohun tá à ń wù, ìjà lọ́tún ìjà lósì, kì í dẹ̀ ṣe gbogbo èèyàn ló ní àmúmọ́ra fún ẹ̀gbin tàbí ìwọ̀sí. Kì í ṣe gbogbo èèyàn ló dàbí Ọmọlúkà tí kékeré àyàgbẹ́lé lórí, àgbàlagbà àyàgbẹ́lé lórí, tọ̀hún á bu ti bí á bu rárá. Àwa àgbà mọ́ra. Ìdí ni wípé ihun tí ó wuni ní pọ̀ lọ́la ẹni. Yorùbá nation wù mí, ẹ pín ètò ẹ̀yin ti Facebook o, ẹ pín, mò ń wò yín báyìí, ẹ pín. Then ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, nọ́mbà yín ti reduce. Share it, like and love so that more people may join. We join rather. Ìgbò ìbò ìjọ ìbò mi, ṣèdè mi, ẹ má bú mi. Now, àwọn àgbààgbà tí mo fẹ́ dárúkọ tó ṣe number 1 nínú àwọn tí mo fẹ́ pé kọ́ má fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ ìran Yorùbá, no matter what, kò sẹ́ni tó pè. Àkọ́kọ́ nínú wọn ní bàbá wa Ìbà Gani Adams. Ìbà Gani Adams, àwọn kan sọ wọlé ìṣiṣẹ́, ṣùgbọ́n àríṣẹ́ tẹ̀ ń ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá, àríṣẹ́ tẹ̀ ń ṣe bàbá. Mo mọ̀ yín dáadáa, ẹni tó kórìíra ìwọ̀sí ni yín. Tẹ́ ẹ bá dẹ̀ ro nǹkan tí ìran Yorùbá ń ṣe, ìsọkúsọ, ìwàkíwà, ìṣekúṣe oríṣiríṣi, kó fi ẹni tó jù wọ́n lọ tó tó wọn bí lọ́nà 10 kó fi gbolẹ̀, kó mú èèyàn kan má. Mo mọ̀ pé tẹ́ bá ro gbogbo wọ̀nyẹn àti fi taratara jáde lórí ọ̀rọ̀ Yorùbá, ó máa lọ, ẹ lè lọ́ra sí. Ṣùgbọ́n àwa ń sọ fún yín ni, àwa ń bẹ̀ yín, mi ò sí lára àwọn tó máa kan Ààrẹ Ọ̀nà Kakanfò lábùkù, mi ì sí lára wọn. Ẹ̀yin tẹ́ bá wù, tẹ́ bá rò pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni àbùkù ni ó yẹ kẹ́ ẹ bu àbùkù sí, èmi ò sí lára wọn rárá. Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá tèmi ni. Bó dẹ̀ ṣe jẹ́ bàbá mi, kò gbé nǹkan kan nínú igbá mi. Ìdí tí mo ṣe máa fún ní respect, tí mo fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀, àwọn tó yẹ kẹ́ ẹ bá jà, ẹ bá wọn jà. Number 1, àwọn tó yẹ kẹ́ ẹ dojú ìjà kọ, àwọn leaders yín. And when I'm talking of leaders, àwọn leaders tó jẹ́ pé financially wọ́n benefit direct nínú ògbójú yín. And àwọn wo la dẹ̀ gbìyànjú láti sọ tí gbogbo yín dẹ̀ mọ̀. We are talking of people like àwọn kábíyèsí. Lọ́nà kan tàbí kejì, wọ́n benefit nínú ogun ojú nítorí wọ́n gbowó oṣù. Tí owó bá dé sí local government, 5% yẹ tàwọn ọba ní.
yẹn dúró mẹ́ àwọn tó tún yẹ kẹ́ ẹ dojú ìjà kọ bàbá Èkìtì ti padà wọlé tó tún yẹ kẹ́ ẹ dojú ìjà kọ àwọn politicians yín àwọn olóṣèlú pátápátá ẹ dojú ìjà yín kọ wọ́n torí pé kí ni owó tó yẹ kẹ́ ẹ fi ṣàǹfààní àwọn ló ń ná bó ṣe wù wọ́n. àwọn tó tún ṣe ìkẹta òun làwọn olórí ẹlẹ́sìn either chief imam tàbí GO or whatever ni wọ́n bá jẹ́ àwọn wọ̀nyí lọ́nà kan tàbí kejì ní tó tọ́ sí yín tó yẹ kẹ́ ẹ fi ṣara tó yẹ kán fi ṣe ìlú láǹfààní àwọn ló ń gbà á. tó ààrẹ Gani Adams mo lè pè ní bàbá mi ṣùgbọ́n ìnáà àtàwọn fámìlì àìsàn ọmọ ìlú kan ṣùgbọ́n tẹ́ bá wo ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé ààrẹ kò ṣe gómìnà yín kò ṣe sẹ́nétọ̀ kò ṣe rep kò ṣe kánsẹ́lọ̀ kò ṣe house of anything kì í dẹ̀ ń ṣọba kì í ṣọba kò dẹ̀ ń ṣe olórí ẹlẹ́sìn táwọn sọ pé ó jẹ́ GO kò dẹ̀ di political appointment kankan mú tó bá gba contract lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tó bá ṣe anything àjẹmọ́nú tiẹ̀ ó wù tó gbà ní oògùn ojú ẹ̀ ní òun ló lọ́bì fún ó dẹ̀ gbà á kò sẹ́jà kò sí ìjà ń bẹ̀ tẹ́mi náà bá rí contract tán bá gbé fún mi màá gbà oògùn ojú mi ni wọ́n gbà bá wa ṣiṣẹ́ mo dẹ̀ gbà mo dẹ̀ ṣe mi ò lérò pé ó yẹ kí ìyẹn kó mú insult dání ṣùgbọ́n ipò tí Ààrẹ Ọ̀nà Kakanfò dì mú ipò tó jẹ́ wípé èèyàn ò gbọdọ̀ fi ṣeré nínú ilẹ̀ Yorùbá ni so màá gbé bàbá Èkìtì wọlé sí bàbá Èkìtì Èkìtì Father International wọ́n máa darapọ̀ mọ́ wa ń sìn ẹ má wọrí tẹ́ bá wo ìdí mò ń gbìyànjú láti sọ àwọn àgbààgbà yìí tó sì jẹ́ olóòótọ́ àwọn oníkẹ́ ẹ̀jẹ̀ ká pàrọwà sí kò gbọ́dọ̀ máa lọ bí eléyìí ọmọdé yẹn bó ti dìde ó ti gbé Professor Banji Akintoye dìde ó gbé àwọn kan náà tá a ti ẹ̀jẹ̀ àkíyèsí kankan àti dìde support àti ìrìn àjò yẹn lẹ́yìn ó ti ń lọ síbi tó ti jẹ́ pé ó ti ń da gẹ́gẹ́ ẹ jẹ́ ẹ dìde ẹ̀yin àgbààgbà ẹ sì dúró lórí òtítọ́ wọ̀nyí ẹ dìde ẹ má wòran igi kan ìdágbóṣe igi kan ò kí ń dágbóṣe àwọn àwọn tó níbi tó lòun nìkan lè dá ṣe igi kan ò dágbóṣe ẹ jẹ́ ká dìde ká fi ọ̀tún wẹ òsì ká fòsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ̀ bàbá Èkìtì àròjù yín o. mo ń dá yín iná ọ̀dọ̀ gbé ló lọ. tó a máa gbọ́ yín bẹ́ẹ̀ yẹn náà kò sí wàhálà a máa gbọ́ yín. ẹ̀bẹ̀ là ń bẹ ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà. I will join you soon. Okay. mo ń wá iná lọ́wọ́ ni. Okay, no problem. ẹ̀yin àgbààgbà tí mo dárúkọ most especially Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbọ́dọ̀ sọ pé Yorùbá ṣe bákan sí yín Yorùbá ṣe báyìí sí yín nítorí ìdíyẹn ẹ fẹ́ fọwọ́ lẹ́ràn ẹ fẹ́ máa wòran tó bá bàjẹ́ a máa bí yín ìdí ni wípé ọ̀kan lẹ jẹ́ nínú ìrìn àjò Yorùbá yìí àwa mọ̀ táwọn kan bá sọ pé rọ́nà ń pa wọ́n sọ ní èmi ò sí lára wọn ààrẹ èmi mọ̀ yìí pé lótìtọ́ àti lódodo ìwọ yìí ọba Ààrẹ Ọ̀nà Kakanfò yìí bá Gani Adams mo mọ̀ yìí pé ó wù yín pé kí ìran Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó wù yín ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ní ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ tí ọ̀tá bá ń sọ oore ọ̀fẹ́ ni pé kéèyàn ní àǹfààní kó ní opportunity àbí ẹ̀bùn láti kó èèyàn jọ we are talking of a unifier when we are talking of a unifier oore ọ̀fẹ́ ni àǹfààní ni we need a unifier tó máa kó ìrìn àjò Yorùbá yìí tó máa jẹ́ kí ìrìn àjò yẹn tún tẹ̀síwájú tó máa kún bàbá wa Professor Banji Akintoye lọ́wọ́ bàbá tí ó ti gbá àgbà náà ti ń dé ó yẹ ká kírẹ́dìtì bàbá ó yẹ ká gbé kúdọ̀sì fún bàbá yìí pé bàbá yìí gbìyànjú nítorí pé àwa tó yẹ kó yọjú ẹ̀yin tọ́lọ́run fún ní quality of leadership tó yẹ kẹ́ ẹ jáde tí bàbá yìí lè sọ pé ókè mo hand over lé yín lọ́wọ́ ẹ máa báṣẹ́ lọ gbogbo yín pátápátá ẹ jáde gbogbo yín ṣe lẹ pamọ́ sábẹ́ kan ẹ pamọ́ sábẹ́ kan ẹ pamọ́ sábẹ́ kan. As a learned person
kò ní pẹ́ kó máa wòran kí kan dẹ̀ máa bàjẹ́ kó máa bàjẹ́ àwọn tó yẹ kó dìde kán ja ìjà ká má jáde. That is why jẹ́ ṣe ní tí prof sì ṣe tó ṣe ń gbìyànjú àti wà active títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí at 88 kò sí nǹkan tó burú ká bá ní kí bàbá jókòó kan fẹ̀yìntì kan máa sinmi káwọn ọmọ wọn dẹ̀ máa perform lójú wọn kó dẹ̀ máa rí nǹkan à ń ṣe. Ṣùgbọ́n gbogbo yín pátá nítorí ìwọ̀sí nítorí pé ẹnìkan kàn yín lábùkù ẹ fọwọ́ lẹ́rán ẹ̀dá sọ̀rọ̀. Ààrẹ Ìbà Gani Adams ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín tó bá bàjẹ́ wọ́n máa sọ nípa yín náà ẹ̀ wà bẹ́ẹ̀ torí kan lẹ jẹ́ nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àfi tá a bá tara wa jẹ wọn ò lè pé àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá kán má dárúkọ yín. Mo wá tún fẹ́ dárúkọ bàbá wa Pọ́fẹ́sọ̀ Olúwọlé Ṣóyínká láìsí àní-àní láìsàwáwí àwa mọ̀ wípé bàbá wa Pọ́fẹ́sọ̀ Wọlé Ṣóyínká wọ́n nífẹ̀ẹ́ pé kí ìran Yorùbá dúró. Ṣùgbọ́n nígbà míì tí ìwé bá tún pọ̀ jù a máa yọ̀yàn lẹ́nu. Ìwé pọ̀ jù fún bàbá kò jẹ́ kí bàbá rẹ́dí àti tolerate àti endure torí nínú ìrìn àjò òmìnira oríṣiríṣi ẹ̀gbin oríṣiríṣi ìwọ̀sí ló máa ń wà bẹ́ẹ̀. Wọ́n lè lo okòwò kò ní máa ṣe ń pa tó yẹ pé bàbá okòwò jẹ kìíní kan àwọn ọmọ ẹ̀ kò tọ́jú ọmọ ó gbá ìyàwó ẹ̀ ó sá wá sí Nàìjíríà ó ṣe lóríṣiríṣi táwọn kan dẹ̀ ń sọ gbogbo wọn kì í ṣe gbogbo èèyàn ló lè farada ìwọ̀sí yẹn. Even that alone gan ó lè fa heart attack mẹ́lòmíì tó wà nínú status ibi tí bàbá Akintoye wà yẹn kán dẹ̀ gbé lọ sí public orí afẹ́fẹ́ nǹkan tó jẹ́ pé forever ló máa wà bẹ́ẹ̀. I am even expecting àwọn ọmọ bàbá Akintoye kán take action lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹni tó ní God tó pè ìyàwó pé kó wá máa sọ̀rọ̀ yẹn ó yẹ káwọn ọmọ bàbá yẹn they were learning people. Ó yẹ ká dìde kán take action kán give way ní ultimatum pé that program must be brought down because they will use it against you tomorrow. Ègún ni. So bàbá wa Pọ́fẹ́sọ̀ Wọlé Ṣóyínká kí ló dé? Nínú ìrìn àjò òmìnira kò sí náà kí ìwọ̀sí má dé kò sí kí ẹ̀gbin má sí. Ẹ̀yin káàkiri kan ìwé náà pé àwa ò ká kankan a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bá a ti kà á Ọlọ́run gbà fún wa. This period ọ̀rọ̀ yìí ìrìn àjò yìí ó dàbí ìrìn àjò politics ni and àwọn olóyìnbó sọ pé politics is a game of numbers. Oye nọ́mbà tó yẹ káwa gan ní káfọkàn wá lè balẹ̀ pé yes ìrìn àjò iṣẹ́ ti ń lọ àti ìdébẹ̀ ìwọ̀nba wa tá a dẹ̀ wà ń bẹ̀ náà àtúgbọ́ráyé ìjà náà tún ìjà ló sì èébú ráyè ká ra èébú ká fi búyàn. Ẹni tí ìyá ẹ̀ ò dẹ́tẹ̀ kán dẹ̀ ra ewu fún ká sọ pé adẹ́tẹ̀ nìyá ẹ̀. Gbogbo eléyìí lè má fẹ́ lóòótọ́ ara yín lè má gbà lóòótọ́ ṣùgbọ́n tá à ń sọ yìí ọ̀rọ̀ ìrìn àjò ọ̀la àwa tẹ́ ẹ bí dà sílẹ̀ ni. Nigeria doesn't have any future, sir, your excellency. Lóògùn ọ̀fẹ́ o. Nàìjíríà ò ní fúnṣọ kankan anybody gbogbo wa lámú àbí tá a bá fẹ́ tọra wa jẹ. Bẹ́ẹ̀ nìkan bá dìde tó lòun fẹ́ jẹ sẹ́nétọ̀ owó ló ń wá because a lọ ṣàtà owó a lọ gba loan a bá fi contest a bẹ̀rẹ̀ sí ní rìn a bẹ̀rẹ̀ sí ní move kó tó dọjọ́ election a ti move kó tó tiẹ̀ tó jáde a ti bẹ̀rẹ̀ movement ibi tó ti bẹ̀rẹ̀ movement o lè jáde kó ló ń ṣe movement kó lọ sọ́dọ̀ leader kan owó ló máa fún. Ààrẹ ní ta fún ní 200,000 àárọ̀ ní 50 àárọ̀ ní 100 àárọ̀ ní 500 àárọ̀ ní 1 million bó ṣe máa ya ilé wọn tá máa fún wọn nìyẹn títí ṣó lọ ká owó yẹn lórí igi ni ṣó lọ ká lórí igi ni á jẹ gbèsè ń bò bá jẹ gbèsè tó bá wá di senator tán the next thing tó máa lé ní pé bó ṣe máa san gbèsè yẹn padà. There is no future, no hope for Nigeria. We all know. Gbogbo wa la mọ̀ yẹn pé Nàìjíríà ò ní ìrètí kan, kò sí ìrètí fún Nàìjíríà mọ́. Tá bá dẹ̀ sọ pé kò sí ìrètí fún Nàìjíríà, àwa tá a dáwọ́ àwa ọ̀dọ́
àtàwa ọmọ tiwa àwa kéékèèké wọ̀nyí àwa là ń sọ nípa ẹ̀ àwa là ń sọ nípa ẹ̀ ìyà yìí yóò máa continue ní nínú ọdún kan olóyè ọmọ tó ń graduate ní university and according to my research nínú àwọn tó ń graduate lọ́dún ní Nàìjíríà 65% of them is a Yoruba person, Yoruba youth. Ẹ lọ ó wà online ẹ ṣiṣẹ́ lé lórí ẹ̀ rí i pé mi ò kúkú parọ́ kódà àwọn kan claim pé ó ju 65% yẹn lọ. Àwọn tó ń graduate ní Nàìjíríà in a year 65% of them is from Yoruba land, ọmọ Yorùbá ni wọ́n. Nígbà tí 65% tó bá graduate nínú youth tó ń graduate lọ́dún tó bá calculate oye àwọn ọmọ tó ń graduate lọ́dún kan mo mọ̀ pé ó kéré mi ò tí ì get number yẹn ó kéré mo mọ̀ pé kò lè less than 1 million àwọn youth tó ń graduate ṣẹ́dẹ̀ wàá mọ̀ pé kì í tún wá ṣe gbogbo wọn pátápátá ló ń lọ fún service àwọn míì èjì ò ní favour wọn mọ́ wọn á kúrò ń bẹ̀ wọn ò ní lọ fún service àwọn míì à ń lọ service àwọn tó ń lọ service in a year wọ́n tó 1 million. Ẹ wo number percentage 1 million yẹn kẹ́ ẹ yọ kúrò mélòó nínú àwọn 65% yẹn ló fẹ́ proudly ló fẹ́ sọ pé òun ríṣẹ́ tá a bá máa calculate àwọn tó ríṣẹ́ nínú 65% yẹn bóyá ló ju 5% àwọn tó jáde yẹn bóyá ló ju 5%. Kí ni ìrètí táwọn ọmọ Yorùbá fẹ́ sọ pé a ní tínú wa fẹ́ fi máa dùn nínú Nàìjíríà yìí pé a sì ń fẹ́ kí Nàìjíríà kẹ́kẹ́ kó máa dùn lọ. I am not here to discuss about the constitution of Nigeria or whatever. Ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ a ti pariwo tó náà ti sọ but eléyìí táwọn ń tẹnu mọ́ sí ni pé ẹ̀yin àgbààgbà kan wà tẹ́ ẹ jẹ́ silent watcher tẹ́ ẹ jẹ́ silent pé admirer ní kí n sọ tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá wù yín lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ ń wo ìwọ̀sí ẹ̀ ń wo ẹ̀gbin ẹ̀ ń wo oríṣiríṣi tó wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀ fẹ́ sọ̀rọ̀. Mo mọ̀ pé bàbá Èkìtì ń gbọ́ mi látàárọ̀ ibi tí mo bá dé yẹn mo fẹ́ hand over kí bàbá Èkìtì náà sọ bí ìṣẹ́jú kan àbí méjì. Bàbá Èkìtì over to you. Mo kí yín pé ẹ kú lélẹ̀ kan sí ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run á bá wa tó ojú òní tọmọ Yorùbá. Mo kẹ́yìn bàbá mi mo kẹ́yìn ìyá mi ọ̀rọ̀ ni Ọmọlúkà ti ń sọ látàárọ̀. Àwọn àgbà ìjọ̀hún àná wípé àgbà ò sí ní ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro. Ṣé àwọn àgbà tòde òní ò tí ì rí pé ilẹ̀ Yorùbá ti ń dahoro mọ́ wọn lọ́wọ́? Bẹ́ẹ̀ dẹ̀ ni àgbà ò sí ní ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro. Wọ́n tún ní àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun tòde òní kìí ṣe pé wọ́ ó ti dorí kodò. Mo ń bìrì tó sọ̀rọ̀ lénìí bàbá yẹn ní ká má lọ too far. Ó ní ká bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn láti 1999. Àṣeyọrí tí Yorùbá ti ní nínú nínú Nàìjíríà ó kàn gbòógì tí Yorùbá lè tọ́ka sí nínú Nàìjíríà láti 1999 pé èrè wa rèé. Mo láyọ̀ láti sọ fún yín o lára ohun tí bàbá yẹn sọ fún wa ni wípé ó ní bàbá Èkìtì ogun Fúlàní lẹ̀ ń pariwo. Fúlàní ti wọnú oko wa o, Fúlàní ti gba gbogbo ilẹ̀ wa o, Fúlàní ti wà everywhere o. Ó ní àrùn tí China tí Nàìjíríà ń tà wá fún lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yorùbá ò mọ̀ pé tí Nàìjíríà bá lọ yá owó Yorùbá náà fi ń yá owó.
Yorùbá ń fi gbogbo agbára wọn ṣiṣẹ́ ṣùgbọ́n àjèrè Nàìjíríà. ẹ máa pín. Yorùbá ń fi gbogbo agbára ṣiṣẹ́. Bàbá yẹn sọ̀rọ̀ kan Ọmọlúkà. Mo fi sunkún darí lẹ́nìí. Ó ní tó bá dé England 85% ọmọ Yorùbá ló máa bá ń bẹ̀. Tó bá dé Canada wà á bá 75% ọmọ Yorùbá ń bẹ̀. Tó bá dé America, South Africa, bàbá yẹn wá sọ wípé ìlú tí ò yẹ kí ọmọ Yorùbá ti lọ ṣàtìpó ń bẹ̀ wà á bọ́ ọmọ Yorùbá ń bẹ̀. Ó ní kí náà ṣe iṣẹ́ àṣekú lẹ́wà tọ́lọ́run ti dá pé àwọn tó dẹ̀ jẹ́ olórí wa tó jẹ́ bàbá tó jẹ́ aṣíwájú wa wọ́n dẹ̀ ń wò wá níran. Èmi a máa sọ wípé àdánwò ní ipòkípò tọ́lọ́run bá fi yàn sí láyé, àdánwò ni. Tí Ọlọ́run bá fún èèyàn ní oore ọ̀fẹ́ láti ní owó, kí ẹni yẹn máa rántí wípé owó tó ń ní yẹn àdánwò ni. Tó bá kọ́ ilé, tó ra mọ́tò, àdánwò ni. Gbogbo ipò, gbogbo àwọn olórí ilẹ̀ Yorùbá, àwọn olórí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run gbé sípò láti ṣe Yorùbá lóore, wọ́n kẹ́yìn sí Yorùbá. Bródà mi, nígbà tí ọ̀rọ̀ owó ṣẹlẹ̀, ṣé mọ̀ pé àwọn ará òkè ọ̀yà wọn fi mọ́tò lọ kówó bá àwọn èèyàn wọn lé? Bẹ́ẹ̀ni. Ẹ lè gbọ́ pé nínú ọmọ Fúlàní tàbí ọmọ Haúsá kan ó kò láti ní báńkì ó kú dànù. Ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ o. Ilẹ̀ Yorùbá, one of the staff Yínká Ayéfẹ́lẹ́ rédíò, wọ́n ní ó fẹ́ lọ gbówó tó máa fi wọ mọ́tò lọ síbi iṣẹ́, ó dẹ̀ kò láàsù dẹ̀. Ilẹ̀ Yorùbá yìí náà ni. Ìkejì tó tún dàbí rẹ̀, à ń pariwo látijọ́ yìí wípé ẹ̀yin ọmọ Yorùbá, anybody tó bá ti jáde síta, I want to become a senator, I want to become a rep, I want to become a governor, I want to become a this. Ọ̀tá wa ni wọ́n, ọ̀tá Yorùbá ni wọ́n. Bóyá lẹ gbọ́ international grant wọ́n fún ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ní oore ọ̀fẹ́ 3.5 million naira. Tóníkálùkù kó fi dókòwò kí tí wọ́n pè ní òṣì ní ilẹ̀ Nàìjíríà kó lè lọ. Ṣé grant lẹ́yìn olóyìnbó máa ń pè é? Wọ́n fún wọn. Àwọn tí ilẹ̀ Haúsá, Ọmọlúkà bóyá lẹ gbé eléyìí. Àwọn tí ilẹ̀ Haúsá fún àwọn Haúsá, àwọn ọmọ títí wọn ní 3.5 million yẹn, àgbẹ̀ ni, oníṣòwò ni, wọ́n fún wọn ní. Àwọn wọ́n jókòó létí tiwa mọ́lẹ̀ wọn fọ́mọ Yorùbá kankan. Síbẹ̀síbẹ̀ àdẹ̀sí ń tẹ̀lé wọn lẹ́yìn. Ṣé rí ọ̀rọ̀ tí mo bá ní ẹnu Ọmọlúkà, èmi sọ lánàá, Aida, Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Aida wọ́n fẹ́, wọn ò fẹ́, àjọ máa gba Yorùbá nation yìí ni. Bẹ́ẹ̀ni. Bọ́n fẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ti di baitulas. Torí ó ń lọ síbi ìkóríta tó jẹ́ wípé ọlọ́mọ òde ń ọmọ mọ́. Sókè Ìbà Gani kọ́ máa múra lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ náà jẹ́ olórí ogun ní ilẹ̀ Yorùbá àtàwọn àgbà kọ̀ọ̀kan. Lóòótọ́ ni ìrìn àjò táàrin akẹrùnmérò, epo ti pọ̀ nínú àlìkámọ̀ Yorùbá. Ṣùgbọ́n tẹ́nìyàn bá sọ wípé òun máa dijú kí ẹni búburú ó kọjá, ìgbà tẹ́ni rere máa kọjá lọ kò ní mọ̀ o. Mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ lénìí, a jọ sọ̀rọ̀ débì kan, bó ṣe mẹ́ṣàn orúkọ Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀,
ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí sọ ìtàn yẹn bíi pé ó ṣojú ẹ̀ ìtàn tó ìtàn 1952 to 1962 tí èmi bàbá ẹ̀ gan tí wọ́n àti ìbí mi ọmọ yẹn wá parí ẹ̀ síbi pé ó dẹ̀ dùn ó tí Ọlọ́run ò jẹ́ kó tètè dé kó mọ máa yẹn kó rí máa yẹn face to face that a great man that have a good vision for our people torí Awólọ́wọ̀ ṣe é lẹ́ni the free education ní ìgbà kan rí bàbá yẹn sọ fún mi ó ní tó bá ti pè Nàìjíríà ní giant of Africa ó ní Yorùbá ni tó bá ti pè ó ní go and check the record tó bá ti gbọ́ tó sọ pé Nàìjíríà giant of Africa ó ní is a Yorùbá man is a Yorùbá ó ní the first in the history of black race free education ó ní nígbà ayé Awólọ́wọ̀ ní Ìbàdàn bẹ́yẹn ó ní Awólọ́wọ̀ máa ń gba àlejò àwọn òyìnbó àtàwọn African country tó máa ń bí léèrè pé how do you do it. báwo ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà tó fi ṣe. nẹ́tíwọ̀kì yẹn ni o. ṣùgbọ́n lónìí Nàìjíríà wọ́n gùn wá bó ṣe wù wọ́n jẹ́ wípé ìran wa ti wà. nẹ́tíwọ̀kì Nàìjíríà ni ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. àwọn lóde wọ́n wá dá Ọlọ́run sọ wípé orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ nígbà ìṣẹ̀dálẹ̀ lọ́run ti dá ìran Yorùbá gẹ́gẹ́ bí orí. nẹ́tíwọ̀kì ni ó ti sá lọ wọ́n bá ti padà bẹ́yẹn máa gbé wọn wọlé padà lágbára Ọlọ́run. ọ̀rọ̀ ní bàbá Èkìtì ń sọ yẹn Ọlọ́run dá ìran Yorùbá ó fi wá sórí ó sọ wá di giant of Africa wọ́n ń pe Nàìjíríà ní giant of Africa kí ló giant nínú Nàìjíríà bí kì í ṣàwa ìran Yorùbá. ẹ máa bọ́rọ̀ lọ. bàbá Èkìtì tí nẹ́tíwọ̀kì yẹn bá ti wá òkè ẹ máa bọ́rọ̀ lọ. àgbàrá ò sọ pé òun ò nílé wò onílé ni ò ní gbà. bẹ́ẹ̀ ni nílé ni ò ní gbà. bàbá Èkìtì bóyá ẹ jáde kẹ́ padà wọlé bóyá nẹ́tíwọ̀kì yẹn á tún dé ẹ jáde kẹ́ padà wọlé ó tẹ̀ sí wá hàn jù pápátá kémi lè máa bá ọ̀rọ̀ tèmi lọ kó tó di pé bàbá Èkìtì padà wọlé. ẹ̀bẹ̀ lèmi bẹ ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan. bàbá ní ààrẹ ọ̀nà kakanfò àwọn náà sọ wọ́n ní èèyàn péréte ló ń ṣèlú nígbà tí mo lọ sọ́dọ̀ wọn lọ́jọ́ náà lọ́hùn. wọ́n ní èèyàn péréte ló ń ṣèlú and thank God àwọn péréte yẹn kọ̀ wọn ò yọjú o. ẹ dìde ẹ dìde. network
ẹ ṣe jàre Ọlámilékan Sóbò, monkey dey walk o, baboon dey chop o. Àwa là ń jìyà, àwa là ń ṣiṣẹ́, ọ̀tọ̀ làwọn tó ń jẹ. Anyway, mi ò tiẹ̀ wá láti sọ fún yín bóyá wọ́n ti fi Yorùbá yáwó àbí wọ́n fi Yorùbá yáwó. This is not the first time I will be telling you this. Ìpè airport wa kò sí ní káwọ́ Yorùbá mọ́. Láti ìgbà tí Ọbásanjọ́ ti dé tó ti di president 1976 náà ti gba airport yẹn kúrò lábẹ́ ilẹ̀ Yorùbá ló ti di ti federal government. So ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ port wa kò sí ní káwọ́ wa mọ́. Ó pọ̀ bẹ́ẹ̀. So bọ̀dẹ̀ ìyẹn kọ́ lèmi wá sọ lẹ́ni gbogbo wa pápátá láti mọ eléyìí. Tí a bá dẹ̀ láwọn tí ò tí ì mọ̀, a sì máa wá ọjọ́ kan tí màá tún wá ṣìwé fún wa níbí. Ṣẹ́rẹ́ yìí dẹ̀ dá òtí pé bóyá kí Yorùbá náà dúró tàbí pé Yorùbá ò lè dá dúró. Ẹ̀yin láàánú ẹ̀ ń ṣe mí jù. Ìdí ni wípé tẹ́ ẹ bá mọ tí Yorùbá ń sọnù ní ojúmọ́ kan, tẹ́ ẹ bá mọ billions of dollars tí Yorùbá ń sọnù ní ojúmọ́ kan, mo ń garanti yín ni pẹ̀lú ìwádìí tèmi ṣe, pẹ̀lú research mi, pẹ̀lú ìrìn tí mo rìn, in a single year kò sí ní Yorùbá pa ní a single day, ọjọ́ kan Yorùbá máa pa $1 billion in a day. Tí ọdún bá yípo, Yorùbá máa rìkọ́ọ̀dù pé àwọn pa $365 billion. Ìyẹn tí ò bá jù bẹ́ẹ̀. Tí ọdún bá yípo, ókè, ó lè má yí ọ̀pọ̀lọpọ̀. Èmi nǹkan ni mo máa mú yẹn wá fún yín, máa tún palẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Mo ti ṣe dáadáa, prógrámù yẹn wà yìí, tẹ́ ẹ bá fẹ́ wò ẹ lọ wò ó, but màá tún wá ṣe àlàyé fún gbogbo àwọn tí ò yé. But ètò eléyìí, àwọn bàbá wa la wá bẹ̀, àwọn la wá rawọ́ ẹ̀bẹ̀ sí, wípé kẹjọ kẹtorí tọ lọ́rùn ẹ máa ń kú òun lórí ọ̀rọ̀ Yorùbá. Tẹ́ bá lérò ìpèsè bọ́mọ wa ló jẹ́ pírẹsidẹ́ǹtì, ẹ̀yin kan wà tí mi ò dárúkọ tó dẹ̀ jẹ́ pé lọ́kàn yín ẹ fẹ́ kí ìran Yorùbá ó dá dúró. A rí nínú yín tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì tó ṣèjọba lọ́wọ́, ṣùgbọ́n torí pé ó ṣèjọba lọ́wọ́ torí nǹkan tó ń jẹ àti constitution tó vow tó pledge pé ó máa protect, kò jẹ́ kó lè sọ̀rọ̀. Ẹ gbìyànjú, ẹ má wòran. Pírẹsidẹ́ǹtì tó jẹ dẹ́yìn rò pọmọ Yorùbá ló jẹ pírẹsidẹ́ǹtì, kì í ṣe pírẹsidẹ́ǹtì Yorùbá, pírẹsidẹ́ǹtì Nàìjíríà ló jẹ. Tó bá dojúkọ Yorùbá jù, nǹkan míì máa ti bẹ̀ jáde, lóòótọ́ ẹ̀ gbọ́dọ̀ dojúkọ. Torí ọdún 4 péré náà lẹ lè yí jẹ́. Tọ́lọ́ bá fún yín lórí ọ̀fẹ́ tó fún yín láǹfààní tó ṣàánú fún yín délẹ̀délẹ̀, ẹ jẹ́ fọdún 8. Lẹ́yìn ọdún 8 kọ́ ọ parí. Tẹ́ bá dẹ̀ sùn lásùn já sọ wípé I am a Nigerian president, no Yorùbá president. President Nàìjíríà ni, ìjẹ́ president Yorùbá. Ìdí tá ṣe ní káwá dúró nìyẹn. Imagine kí Yorùbá dá dúró lọ́tọ̀, kẹ́ wá wo àwọn ọrọ̀ ajé tó ń jáde tí wọ́n kó lọ sí Àbújá. Tó jẹ́ pé tó bá dé Àbújá, wọ́n á fi àdá wọn gé píà, wọ́n kó apá kan lọ sí Sokoto, wọ́n kó lọ sí Zamfara, wọ́n kó lọ sí Kebbi, wọ́n kó lọ sí Kano, wọ́n kó lọ sí Gòso, wọ́n kó lọ sí Bauchi, wọ́n gbé lọ Borno. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, Ọlọ́run máa kẹ́ Yorùbá o. Gbogbo pátá Ọlọ́run fi kẹ́ wa nílẹ̀ Yorùbá, ó kẹ́ wa pẹ̀lú ọpọlọ pípé, human resources. Ọlọ́run fi kẹ́ ìran Yorùbá ó pọ̀ jù, ó pọ̀ jù. Ṣùgbọ́n ẹ wo ìran Yorùbá wò lé mi, àwa yẹn gangan ni ìyà ń jẹ jù. Àwa tọ́lọ́run kẹ́ pẹ̀lú gbogbo àlùmọ́nì ọrọ̀ tí yóò fi ṣọlá ní ilé ayé, lọ́lọ́run fi kẹ́ Yorùbá. But àwa Yorùbá yẹn ni ìyà jẹ jù ní Nàìjíríà yìí. Ọmọ Yorùbá ṣe tán ní skul kò ní ṣiṣẹ́.
màmá yẹn ní ó ní graduate, that woman was a pensioner, ó ní graduate 4 nínú ilé, kò sí kankan nínú 4 yẹn tó ṣiṣẹ́. Graduate 4 good graduates, a pensioner with 4 graduates. In tó ń gbà ló fi maintain òun ara ẹ̀ àtàwọn ọmọ. Yàtọ̀ sáwọn ọmọ yìí èyí tó tí àríbi kankan bá wọ̀ mú wọn. Tẹ́ ẹ bá dẹ̀ wo bí tí kan worst dé tó o bá lọ wáṣẹ́ private. Ibi ò dàbí ọ̀hún. Nigeria is not like America, it's not like Canada. Tó o bá ń ṣiṣẹ́ ní private company ní Canada, oye tán san fáwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì náà san fún ẹ per hour ni. Yóò wá mọ̀ bóyá ó lè wá ní allowance, ó lè ní allowance or bonus tó lè máa wá fún àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì o, táwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú private ò rí gbà o. Ó lè wà but mi ò tiẹ̀ gbọ́ yẹn. Ṣùgbọ́n o ní ọ̀hún oye tí ìwọ tó ń ṣiṣẹ́ private máa gbà ó ti wà nínú òfin. It's already in the law. Wípé ẹni bá ṣiṣẹ́ wákàtí kan oye báyìí lówó ẹ̀, ẹni bá ṣiṣẹ́ wákàtí méjì oye báyìí lówó ẹ̀. But ní Nàìjíríà bí tó o bá ti ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì, tó o bá máa ṣiṣẹ́ private, bóyá o dé láti yunifásitì o rí kankan ṣe kan, irú ẹni yẹn ó lè má jẹ́ tíṣìn ní láì ní ẹ̀, bọ́ nítorí pé ó ṣàfẹ́ jẹun wọ́n á fi tíṣìn lọ á tẹ̀kẹ́ orí ẹ̀ ló gbálẹ̀ akọ̀ntútọ̀. Ọlọ́run ló fẹ́ bù fọ́jú lu gbogbo yín papọ̀. Má tọ́ egbò mi o, torí inú bí mi sí ẹ tẹ́lẹ̀. Tó bá tọ́ egbò mi máa bu èpè ju ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Èmi tí mi ò kì í ṣépè lórí afẹ́fẹ́ tí mi ì fẹ́ ṣépè o, mo mọ rísì o. Má tọ́ mi, torí máa bu ju ẹ. Ẹ̀yin ẹranko gbogbo. Ní Nàìjíríà, ẹni tó graduate, irú ìyá tí mò ń sọ̀rọ̀ ẹ̀, ọmọ 4 tó bí yẹn, ó lè má ṣe lè tó wà ní teaching line nínú wọn. Kò sí ní teaching line but ó fẹ́ take care ara ẹ̀. Ó dẹ̀ fẹ́ òun náà fẹ́ jẹ́yàn. A lọ gba iṣẹ́ teacher tí ò kì í ṣe line yẹn. Kẹ́ máa wo bí tí gbogbo ẹ fi ń affect ara o. A lọ gba iṣẹ́ teacher. Nígbà bá gba iṣẹ́ teacher yẹn, wọ́n á ní kó máa kọ́ subject kan, wọ́n á gbé fún pé ó yẹ kó lè kọ́ ilé òun náà ló òun lè kọ́. A wá gbà á. Number 1, mo rí private secondary school tó ti ń sọ 15,000 fún tíṣà. Bẹ́ẹ̀ ni mo sọ fún mi. 20,000, 25,000 private secondary school. Wọ́n á wá gbà wọ́n ní kó máa teach, wọ́n lè ní kó máa kọ́ government tàbí kó máa kọ́ commerce tàbí kó máa kọ́ biology tàbí kó máa kọ́. Ìtò òun fúnra rẹ̀ tí òun ṣe ọ̀nà ẹ̀, tí òun ṣe ìlànà tiẹ̀. At the end of the day, ẹ wá discover yìí pé ìtò ń pa àwọn ọmọ yẹn gan á tún affect àwọn ọmọ yẹn gan á tún forí gbági. Òun lẹ́sẹ̀ rí tí gbogbo ẹ̀ tó ń affect wa nílẹ̀ Yorùbá. Tẹ́ bá wo level of education nílẹ̀ Yorùbá ó drop. Tẹ́lẹ̀ tó bá máa the best in mathematics ọmọ Yorùbá ni ẹ̀kìnní tó ọmọ Yorùbá mathematics, best in physics ọmọ Yorùbá, best in geography ọmọ Yorùbá, best in this ọmọ Yorùbá, best in that ọmọ Yorùbá, best in English ọmọ Yorùbá. But báyìí ọmọ Yorùbá ò gbà mọ́. Torí pé kí ni gbogbo ọ̀nà ní Nàìjíríà fi affect Yorùbá. Gbogbo ọ̀nà ní Nàìjíríà ló fi ń affect Yorùbá, ló fi ń fa Yorùbá padà sẹ́yìn. We are more than 63 years backward. Ilẹ̀ Yorùbá yìí. Ẹ̀yin àgbàgbà tí mò ń bẹ̀. Tá a bá jáde, mo dẹ̀ mọ̀ pé ní fúnra ara yín mọ eléyìí. Tá a bá jáde kúrò nínú Nàìjíríà yìí. Tá a bá jáde. Honestly, bó ṣe máa lọ náà nìyẹn, kò sí tá a fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ wá bójú àánú wo àwọn tí wọn ò lẹ́nu láti sọ̀rọ̀. Ẹ show sympathy fáwọn voiceless masses tí wọn ò lè sọ ohun. Ẹ̀yin tọ́lọ́ bá fún láǹfààní, tó fún ní ohùn, tó fún lẹ́nu, tẹ́ ẹ lè sọ̀rọ̀ kí ìjọba gbọ́. Ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ káyé mọ̀ pé the only solution for Nigeria is total dissolution. Kó ní kálukú ṣe tiẹ̀. Ẹ sọ̀rọ̀, àìwí bẹ̀ ká kú bẹ̀.
Nelson Mandela sọ̀rọ̀ kò kú síbẹ̀. Nelson Mandela ó sọ̀rọ̀ kò kú síbẹ̀. Bó ti jẹ́ pé wọ́n fojú ẹ̀ rí ṣùgbọ́n mi ò tí ì rí ẹ̀dá alààyè tó kú tó gba iyì látàyè yìí títí dọ̀run tó Nelson Mandela. Nelson Mandela kú about 170 president of the whole countries of the world ló péjú síbẹ̀, including the Secretary General of United Nations. Mo ń sọ̀rọ̀ àwọn president about 170 ẹ lọ wo documentary ẹ̀ ó wà nínú YouTube ẹ lọ wò ó. About 170. Iyì wo ló tún jù yẹn lọ? Iyì wo ló jù yẹn lọ? 170 presidents of the whole world. Kán dẹ̀ péjọ síbi tẹ́nìkan ti kú. Kán wá ṣe recommendation service àbí báwọn ló ṣe máa ń pè fún kí la tún lé. Bíbélì dẹ̀ sọ pé ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run, bóyá Kùránì ló dẹ̀ sọ. Ó ní ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run. Allahu Akbar. Nígbà tí gbogbo ayé ti ń pariwo pé ẹni mímọ́ lẹ́ni, èèyàn gidi lẹ́ni, èmi gbàgbọ́ lọ́kàn mi pé lọ́dọ̀ Ọlọ́run gan máa sọ pé mo gbìyànjú á fún ní pass mark. A kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, yín àgbààgbà yín bàbá wa wọ̀ ẹ́ dìde, Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ́ dìde, Professor Wọlé Ṣóyínká ẹ́ dìde, ẹ̀yin míì tí mi ò tí ì dárúkọ ẹ́ dìde with reason. Mo ti ṣe findings, mo ti rí orúkọ ẹ̀yin lé lóko bọ̀ sí ìfẹ́ dárúkọ yín. Torí mo rí status ibi tẹ́ wà yẹn, mo rí pé mi ò nídìí láti dárúkọ yín. Ẹ dìde fún ìran Yorùbá. Ilé òun sọ̀rọ̀ pé ìjà mọ́ ẹ̀yin ní kẹ́ ẹ sọ kẹjẹ kájọ ká sọ ọkọ ní kálukú ṣe tiẹ̀ tó ọba dẹ̀ fẹ́ gbà lẹ́rọ̀ ìta bá gbálẹ̀ fún ká fún tiwa ni pé káta jáde kúrò ní Nàìjíríà. Obì aláwọ̀ mẹ́ta ní Nàìjíríà kò yẹ kó dìjà fún ọmọ ìyá mẹ́ta. Ọlọ́run fúnra rẹ̀ ti pín. Obì aláwọ̀ mẹ́ta ni ó ti pín sọ́nà mẹ́ta fúnra rẹ̀ tẹ́lẹ̀. Ó ṣe báyìí ó dẹ̀ pín désàlẹ̀. Apá báyìí gbogbo àgbáyé ló mọ̀ pé ìran Yorùbá ni, apá báyìí ìran Ìgbò ni. Àjà Niger Delta kílẹ̀mù wọn ṣe Ìgbò dọ̀la bí i Ìgbò lábọ̀ wọn sí. Àwọn nìkan ló máa differentiate ara wọn bọ̀. Apá àtọ̀hún àti mọ̀ fáwọn Fúlàní àtàwùsá ni. What else are we looking for? Kílá evidence wo la tún wá láti lè sọ fún gbogbo àgbáńlá ayé pé Ọlọ́run ti pín ilé Nàìjíríà fúnra rẹ̀ tẹ́lẹ̀. So mo bẹ̀ gbogbo yín ni o, àtọkùnrin àtobìnrin, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, ẹ̀yin ìyálájé, ẹ̀yin ìyálóde, ẹ̀yin Lisa lọ́ọ̀bù, ẹ̀yin aṣáájú obìnrin gbogbo, ẹ̀yin àgbààgbà lọ́kùnrin, ẹ mà dìde o. Ẹ dìde kájọ gbé, kájọ fọ́n fèrè, kájọ pariwo fèrè tájẹ̀ fẹ́ fún ni pé Yorùbá ilé tó lọ àti ní Nàìjíríà mọ́. Ẹ fi Tinubu lẹ̀ o, president Nàìjíríà ló jẹ, ẹ jẹ́ kó jẹ tó bá fẹ́ jẹ, kó dẹ̀ pé àwọn ọmọ Yorùbá tó bá lè pè kán fún wọn jẹ national cake ni. But èmi ń garanti pé kò láǹfààní tó fẹ́ ṣe fún Yorùbá. Ṣé bójú gbogbo wa láṣẹ Ọlọ́run adẹ̀mí ẹ̀ sí, adẹ̀mí tèmi sí, adẹ̀mí tìyí náà sí. Àjọ wà láyé, àjọ wà láàyè, àjọ fà àkúdẹ́gbẹ̀rà ni. Màá wá rán yín létí tó bá ti tó pẹ́pẹ́pẹ́. Màá rán yín létí program tí mo ṣe létí pé mo máa sọ. Pé kò sí kankan tí brother yìí fẹ́ ṣe fún mi. Tí dájú wa fẹ́ ṣe fún Yorùbá kò sí. This is Nigeria. Iṣẹ́ Yorùbá nìkan ló fẹ́ face. Tó bá jẹ́ president ilẹ̀ Yorùbá ló jẹ́, á focus lórí Yorùbá. Àjọ tu, á ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe, á tọ́sí gbogbo ibi tó bá yẹ kó tọ́sí. Ṣùgbọ́n president Nàìjíríà ló jẹ́. Bó fẹ́ bó kọ̀, ó gbọ́dọ̀ satisfy gbogbo political zones, geopolitical zones pàpátá. Ó gbọ́dọ̀ satisfy wọn. Ọlámilékan Zobo wọ́n kà sí mi rẹ̀ mọ́yé. Wọ́n kà sí mi ara kó fi àwọn bíbù wọ̀nyí ilẹ̀ kọ́mọ́kọ́mọ́ yé distract èèyàn. Àwọn distractor, àwọn abatẹnijẹ́, àwọn oníbàjẹ́.
Lord, that will be all for today, and I want to appreciate every one of you. Ẹ̀yin tẹ́ bá nílò oyin ògidì, mo máa rí kan rà lẹ́nu. Ibi tí mo ti máa ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́dẹ tí mo lọ ó ti ní ilé ìtẹ́jú gbogbo ẹnu sọ̀rọ̀. Àwọn ọdẹ mo máa ń lọ ọ̀dọ̀ wọn, màá lọ bá wọn sọ̀rọ̀ Yorùbá. Wọ́n ṣe kó nínú igbó, wọ́n dẹ̀ ń kó bọ̀ direct, mo bá gbà á. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yìí máa nílò ẹ̀. Tó bá ṣàbúrọ̀dù ló wà, mo lè bá ẹ ṣètò ẹ̀, màá sẹ́ǹdì ẹ̀ sí ẹ tó bá ti sanwó mi. Ó yàtọ̀ sí oyin ṣúgà. Oyin ṣúgà ó máa ń pààyàn ní kánmọ́nkébé ni, but oyin ògidì iṣẹ́ tó ń ṣe lágọ̀ọ́ ara láti inú orí títí dé ìkànnà ẹsẹ̀ kì í ṣe kékeré. I will create a time, màá wá sọ iṣẹ́ tó yìí ṣe fún yín, màá gbé jáde top 10 iṣẹ́ tó yìí ṣe lára, màá wá sọ fún yín. Original honey táwọn ṣe kó ń bọ̀ nínú oko, ẹni tó kó bó ṣe ń kó bọ̀ báyìí, bó ṣe gbé àpò sẹ́gbẹ̀ẹ́ àwọn ẹran tó pa, ó gbé dání, ó fa kẹ́gì dání tó fi fún oyin wá látòkò, gbogbo ẹ̀ ló gbé wá sílẹ̀. Eléyìí tèmi lágbára ti ra olóyin, mo dẹ̀ ti ra torí ẹ̀yin wọ̀nyí náà dẹ̀ ni. God will bless you. If you need it, you are free to kẹ mẹ́sẹ̀gì mi nínú kíní tí mo fi sí ojú fọ́nrán yìí. So mo ti fi sí ojú fọ́nrán, ẹ pè mí tẹ́ bá ti òun nìyẹn. Nọ́mbà yẹn mo ń bọ̀. Ok, mo ti fi sí ojú fọ́nrán bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin tí ẹ bá wish láti rà lára oyin yẹn tàbí ẹ fẹ́ bá Ọmọlúkà sọ àwọn nǹkan míì, nọ́mbà yẹn òun ni bó jẹ́ ìgò ló fẹ́, you are free, màá surprise ẹ̀ bá nídìí àti sọ lórí afẹ́fẹ́. So lágbára Ọlọ́run gbogbo àlọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí o, gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. A ṣe é ṣe mo mọ̀, a ṣe é ṣe mo mọ̀ Yorùbá nation, a ṣe é ṣe mo mọ̀ torí mo gbàgbọ́ a ṣe é ṣe. Ẹwà síyá Odùduwà ó ń fẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́. Ó yá máa kọ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn o, máa kọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá. Ó ti mọ̀ pé tá máa ń kọ nìyẹn. Àsíyá Odùduwà ó ń fẹ́ lẹ́lẹ́ o, lẹ́lẹ́ ló ń fẹ́. Máa kọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá, kọ nínú kọ́mẹ̀ntì ẹ̀ jáde, kọ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àsíyá Odùduwà ó ń fẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́. Àsíyá Yorùbá nation ó ń fẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́. 07046092484. Again, 07046092484. WhatsApp. Tó bá ti pè mí tí mi gbé, ẹ send message ní WhatsApp. Mo nídìí oyin, sọ bẹ́ẹ̀ fún mi, màá bá ẹ get here. Anything tó bá jọmọ́ tọlọ́run oyídé tí bá ti rí gidi ẹ̀ mo máa ń sáré sí ni. Tòró ṣòro rí oyin ṣúgà ló kún tá a sì ń oyin ṣúgà, kìkì ṣúgà, oyin ìrèké, oyin ẹ̀gẹ́. Ẹ ká fi eléyìí tó kù sílẹ̀ dọjọ́ mi. Ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá, yá kọ tiẹ̀ o. Má jò pẹ́ jù, kọ tiẹ̀. Ó yá tó ti kọ́. Good.